ọba yìí wọ́n ti fi sílẹ̀ wọ́n ti bá padà pákéjì bẹ́ẹ̀lì tó wọ́n ti fi sílẹ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé pé wọ́n ti suspended fún 6 months àwọn ará ìlú dẹ̀ tó wá sọ́n sí pé àwọn ò fẹ́ ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ palace o wọ́n ní àwọn ò fẹ́ ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ palace kódà àwọn ará ìlú sọ wípé àwọn ò fẹ́ mọ́ wọ́n ní àwọn ò fẹ́ mọ́ ní ìlú ni wọ́n nítorí ó ti bà nǹkan jẹ́ sẹ́yìn pọ́lọ̀ nǹkan ní àṣìlẹ̀ máa tú ni ó ti já yájẹ bánu sẹ́yìn pọ́lọ̀ nǹkan ò fẹ́ tú láti ní pé so àwọn kò sí ìdánilójú pé ó máa padà yí padà pé so àwọn ò tiẹ̀ fẹ́ nílùú mọ́ àwọn ò fẹ́ lórí ipò yẹn mọ́ wọ́n ní kódà wọ́n ní ọ̀nà ìlú ló gbà débẹ̀ òdílé lè jẹ́ ìdílé ọba ṣùgbọ́n wọ́n ní ọ̀nà ìlú ló gbà débẹ̀ so àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn tí wá dìde bàbá Fálànà ọgọ́ ti sọ pé àwọn máa ṣe agbẹjọ́rò fún bàbá JP yìí tí ọba yẹn tó dákúnlẹ̀ ńjọ́ yẹn pé àwọn fẹ́ ṣe agbẹjọ́rò fún pé tí àwọn fẹ́ kíyà yẹn jẹ bàbá yẹn gbé so àwọn dẹ̀ ní ó sì padà ṣeéṣe pẹ̀lú àwọn ẹ̀rí táwọn èèyàn ń wí jáde nípa ọba yìí ó sì ṣeéṣe kí wọ́n rọ̀ lóyè pátápátá wọ́n ní bó ṣe ń lu jìbìtì ló ń gbalẹ̀ ńlẹ̀ ló ń wà tí ó da wọ́n ní kò sẹ́ni tó lè nà kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí kò sí wọ́n ní ìwà ìbúkọ ayé ọwọ́ ẹ̀ ló wà wọ́n ní kò tẹ̀ ká nírú ẹni bẹ́ẹ̀ ní àwùjọ kò yẹ kí ẹni bẹ́ẹ̀ máa bá àwọn èèyàn gbé ìlú débi pé ẹni bẹ́ẹ̀ wá jẹ́ olórí láwùjọ wọ́n ní kò yẹ kí ẹni bẹ́ẹ̀ máa bá àwọn èèyàn gbé ìlú débi tí ó yẹ kó jẹ́ olórí láwùjọ so jẹ́ tí àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ èèyàn ṣe dìde ní torí àwọn èèyàn ti ń jáde lóríṣiríṣi tí wọ́n ń sọ àwọn wà tọ́ba yìí wù sáwọn náwọn tó ti fọwọ́ lágbá lójú so oníyẹ káwọn ará ìlú ẹ̀ tó sì lọ́rùn wípé àwọn ò fẹ́ mọ́ àwọn ò dẹ̀ fẹ́ kó dé règbèrègbè palace wọ́n ní tí 6 months yẹn gan bá tó bá pé àwọn ò tí ì fẹ́ ní orí oyè yẹn so ó wá jẹ́ kí n mọ̀ wípé kò sẹ́ni tọ́lọ́run ò lè mú gbogbo agbára yẹn ń kọ́ lé ní wọ́n tán fi jẹ́ olórí láwùjọ tó yẹ kó jẹ́ àpẹẹrẹ rere tó yẹ kó jẹ́ àpẹẹrẹ rere láwùjọ wọ́n ń jẹ́ ayé ta ló fẹ́ mú mi wọ́n ń jẹ́ ìfàmílẹ̀ kìkì tó ẹ̀kọ́ ló jẹ́ fún ẹ̀yin tó kù láwùjọ o pé owó tó ní ipò tó ní orúkọ tó ní èèyàn tó máa gbára tó ní oògùn tó níyẹn tó fún ẹrẹ ọmọ ẹlòmíì jẹ yẹn kò tí ì yá Ọlọ́run láti mú ẹni tó bá yá Ọlọ́run láti mú ẹ nǹkan kékeré báyìí ni wàá ṣe táṣìírí àfi tú sáyé ẹ fi tọ́ba ẹ ṣe àríkọ́gbọ́n ẹ fi ṣe àríkọ́gbọ́n ọlọ́mọdé sórí ìjọ tó yẹn bá ti ń ṣe tó ti ṣe ìjọ tó bá ṣe ẹlẹ́jẹ̀ funfun ni wàá mọ̀ pé kì í ṣe gbogbo ènìyàn máa ń ṣe ó ṣe ẹlẹ́jẹ̀ funfun làṣírí gbogbo iṣẹ́ bí tó ṣe tú síta ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ tó ti mú jẹ náà ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ tó ti mú jẹ ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí mo gbọ́ lẹ́nu kábíyèsí yẹn lọ́jọ́ yẹn àwọn afọbajẹ tó fi rí yẹn jọba gan ó yẹ ká tógi sí wọn nídìí ni ọba tó sọ pé tẹnìkan bá kú àwọn asín ẹni bọ́dì òlẹ̀ nímọ̀ ta ló mọ̀ bí wọ́n ti ṣerú ẹ̀ sẹ́yìn ṣé àwọn afọbajẹ ìlú yẹn ò ṣe wọn ṣèwádìí torí nílẹ̀ Yorùbá láyé ìgbà yẹn wọn kàkí dédé fìyàn jọba wọn wà tó yẹ pé ẹwọ àtọ́bàbájẹ́ àtọ́bà gan nǹkan ni wọ́n ti dorí àṣàkótó àwọn tá a dẹ̀ ń sọ nìyẹn so ẹjọ́ sì ń lọ wọn ti tú ẹjọ́ káwọn sì gba béèlì ẹ̀ ni o so ó sì fẹ́ máa jẹ́jọ́ báyìí ni ẹjọ́ tó dẹ̀ wà nílẹ̀ ti kọjá àti bàbá yẹn nìkan gbogbo àwọn tó gbalẹ̀ wọn àwọn tó gbowó wọn àwọn tó ti gbá lójú gbá létírí so gbogbo wọn náà ti ń dìde báyìí pé àwọn náà àwọn fẹ́ bá ṣẹjọ́ so orí kò yọ ní o ẹjọ́ irú àdúrà wo lẹni fún kábíyèsí ẹ fi lóyún hàn lábẹ́ comment section. This is Adéọmọdé ire ó dàbọ̀. Adéọmọdé, advocate for the masses.